For holiday, I will go. I want to go. But for me, I love Boda. No. I need to more than Shiva. SMS than Shiva. What call we should for you? 2 days. No, 24 days. 24 days. 2 days come on. 2 days. Loti faint Arike. Mo padà jí náà. Mo padà jí. Mo ṣá padà jí. Mo ti padà bẹ̀rù again. Mo ṣá padà. Ká ní ìjì mọ́ sílẹ̀ lè dá mi lẹ́bi. Mo padà jí. Èmi kọ́ ọlọ́wọ́ bá yín wọ́n bá yín dá sí. Padà ní school mi ìgbàlẹ́ máa kọ́ mi kọ́ mi tẹ́lọ̀ mi máa kàn papọ̀ ibi ẹgbẹ̀gbẹ̀ lọ́nà máa ṣe sẹ́yìn ó ti tó ẹ̀gbẹ́ ìbáwá kọ́ estate fún màá mi. Kí o gbogbo gẹ̀gẹ̀ yẹn tó pa papọ̀ èèyàn fẹ́ fi kọ́ estate kí ni wọ́n fẹ́ kọjá rẹ̀ wọ́n fẹ́ rà lágbójú ní bùtáṣì. Ẹni tí ṣèlérí mi láìkè máa disclose àbí dispute ló máa ń pè mí òun ẹ̀sà àríyá mi ó ti fi disclose ó gbà mí fẹ́ máa fẹ́ disclose àwọn internal injury. We are celebrating 1 million followers. Life and direct. Ọpẹ́ mi gbọ́dọ̀ dèjọ́ máa fọ̀tọ̀ sọ́dọ̀ ìwọ́n ni wọ́n lórí followers. Ṣé wọ́n ní followers ẹ̀sẹ̀ tó 1 million? Èmi ni máa fọ̀tọ̀ sọ́dọ̀ àìjẹ́. Àwọn ẹ̀kọ́ sàgbàlá tó. Wọ́n ní pé mo wá fẹ́ jẹ́ léyìí sí láṣẹ fà á. Kí ni mo ṣe ládùúrú ráìsì? Wọ́n ní o láǹfààní ọ̀rọ̀ mẹ́rin. Shall she back me that thing go go video you she can. Come and join us. You're always welcome. Photo Arike. I don't go there. I'm going to be doing there. Mommy, why do you want to go there? Only I can never have. All of us are lórí kori. Lórí ẹ. Only la fi mẹ́rin láàbù. Ọ̀dọ̀ mi dẹ̀ ló wà bí o tán. Ká ní mo tún abọ́ ká ní ìsìn. Mommy, rice is good. Padà tí mi jẹ́ lẹ́kùn ẹ̀ mo tún fẹ́ dìde tí bẹ́ẹ̀ bò mo wò pé mo lè lọ sọ̀rọ̀ ó lè lọ sọ̀rọ̀ wọ́n máa pa mí ló máa pa mí ó wà máa nà tán bí lónìí orí ẹ̀ tọ́jú mọ́nà máa ń gbowó wà. Tí wọ́n àmú tẹ́kẹ̀ mi tó bá ń lọ. Àwọn òfin náà tẹ́kẹ̀ mi náà kó wà. Wọ́n máa lé ẹja jù ní. Àdúpẹ́. Òun náà lèmi náà jẹ. Oṣù yán ni. Ó lè sẹ́ ìyá mi tó ṣe títí mo fẹ́ ti lọ́jọ́ kí á nà. Ìjọ bàtà tó àbù. Tẹ̀sán pínlẹ̀. Mo ti wọ̀ rí. Bẹ́ẹ̀ lọ. Ẹ̀ka Àbújá. Ẹ wà ní ewu. Wọ́n bá sọ pé wọ́n pè é. Ẹ̀ẹ́dẹ́ wọ mọ́tò. $4,500 40 pieces péré. Èwo láriwo. 40 pieces. Ṣé tí wọ́n bá bẹ̀rẹ̀ ọjà títí ẹ̀ ṣé ò ní lò sáṣọ? Èmi adé ọmọdé mo sọ fún yẹn nígbà tèmi ẹ jẹ́ ká lọ mara stone lẹ́kọ̀ọ́ ní 10,000 ó ní 65 ìyẹn ìjà òun náà dẹ̀ máa ń ṣàì tó bá wọnú òní báyìí á máa bẹ́ náà ní pẹ̀lẹ́. Jẹjẹrin ni. Mo sọ fún yẹn nígbà tèmi rárá. Oye má pariwo ṣé tí wọ́n bá ní ṣọ́ọ̀bù ṣé ìwọ náà ní fẹ́ ṣe nǹkan tó unique. Yes mo tó unique níbi oil and gas. O taṣọ. Èmi kọ́ èmi taṣọ mi lẹ́nu wàhálà aṣọ. Oil and gas. Mo ti wo iṣẹ́ tó bẹ̀rẹ̀ dání láti òde ọ̀run. Oil and gas nǹkan gbọ́n ló bẹ̀rẹ̀ dání mọ́. O ṣe property. Ó dẹ̀ kí n ṣe property náà kí n mú mọ́. O ta mọ́tò. Ẹ kì í bẹ̀rẹ̀ láti oil and gas. From there máa bẹ̀rẹ̀ sí ní ta mọ́tò. From there máa bẹ̀rẹ̀ properties. Àmọ́ wàhálà properties pọ̀. Wàhálà ò pọ̀. Mi ì ṣe property. Ẹ jẹ́ kí n lọ́ọ́ ọ̀la. Tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin tó wà nínú fídíò yìí tí gbogbo wa mọ̀ sí Àríkẹ́ PA Lizzy Anjorin ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó ń sọ ẹ ti gbọ́ bí wọ́n àti ọ̀gá rẹ̀ Lizzy Anjorin bọ́ sí ń dẹ̀rẹ̀kẹ́ ọ̀rọ̀ nínú fídíò yìí tó bá rí bákan náà ẹ̀yin èèyàn wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ó dàbọ̀. Àgàsà àti mọ́tò ẹ mọ́mì kálẹ̀ sọ fún mi pé